Africa Content TV. Ọdún wa nìyí ẹ ti bùkún sọ́dọ̀ ọmọ ọmọ. Lórí ẹ ti wọ́n sọ́dọ̀ ọmọ ìjọ. Ẹ̀fọ́ ọdún wa rí. Bàbá àgbẹ̀dẹ ni Àlàbí Ajíra. Ìjọba tuntun yìí làbágàyà làwíyá lọ́yọ̀ stéètì ọba sá. Ìjọba oní ìmọ̀tò kì í bọ̀ o. Ìjọba designer shop sọmi ní kíkà ọ̀ṣọ́. Designer shop alága designer alága designer ẹ̀ṣọ́ ọ̀nà jẹ́ ẹ bá fẹ́ra tọ́mi ní kíkà alábàgàbà sí lọ́jà ẹ̀wọ̀n bó ṣe wọ́n. Bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ṣe tọ́mì, ṣòkòtò tọ́mì, bàtà tọ́mì, bẹ́ẹ̀ ti tọ́mì, fìlà tọ́mì, agogo tọ́mì, yóò ṣe ẹsẹ̀ ìyọmọ gbé ṣọwọ́. Ẹ̀bùn mi ṣọlá ọlọ́ọ̀bẹ gàjí mọ́. Ìjọba dísáínà tíra mi. Ìjọba tó bẹ̀ pé a ti bá ọbẹ̀ ti pẹ́. Àjùmọ̀ láàrin ẹsẹ̀ àgàtà. Wọ́n mọ̀ pé àwọ̀ tí wọ́n káàjú lò ó pàṣẹ. Wọ́n mọ̀ pé àwọ̀ tí wọ́n káàjú lò ó pàṣẹ. Ìgbà sí ọ̀rọ̀ àkàtà. Ìyanu ó ṣẹlẹ̀ nínú ayé wa. Oṣù yìí tó parí o, kọ́dún yìí tó kalẹ̀. Táwọn yìí máa gbé àrìnà àgbà. Ilé gbé àbámọ́ tó bẹ̀rẹ̀. Ìyanu ó ṣẹlẹ̀ nínú ayé wa. Oṣù yìí tó parí o, kọ́dún yìí tó kalẹ̀. Kárẹ́mọ̀ pé àrìnà àgbà. Ilé gbé àbámọ́ tó bẹ̀rẹ̀. Àtàwọn tó ń fẹ́ òní àtàwọn tí ò ṣe fẹ́ èmi lọ́dún. Ilé gbé àbámọ́ tó bẹ̀rẹ̀. Àtàwọn tó ń ṣe fèmí àtàwọn tí ò gbà tẹ́ èmi bá sọ. Ilé gbé àbámọ́ tó bẹ̀rẹ̀. Ó yá gbọ́ná ilé sọ̀rọ̀ mi ò sọ ẹ̀rọ. Thank you.
bàbá àti ẹgbẹ́ bàbá onífúnmọ́. Dọ́ọ̀kì tẹ́lá síta gbangba báyìí. Sáàfin ìhà níta gbangba báyìí. Gbogbo bàbá onífúnmọ́. Ẹ̀jẹ̀ àgbà aláàbà kàlà ní owó ìgbàgbà àwọn sí gbé. Bóyí òkun nílá ọ̀pátá àwọn ọmọ ìjọ. Ìjọba sẹ́mi kì í gbàgbà. Ìjọba sẹ́mi kì í gbàgbà. Alága dísáínà ọ̀gbọ́n nílá àmàlà àbúrò gbọ́dọ̀. Alágbàáyé àtọ́bá àjọ fún ẹgbẹ́ òpáta àbúdábábá. Ìjọba ní mọ́tò fún gbogbo ọ̀rọ̀ sí àdúgbò àti dúpọ́ lọ́wọ́ àwọn tí a tó jẹ́ fẹ́ẹ̀sì. Ẹ̀jẹ̀ àdúpọ́ lọ́wọ́ ìjọba tuntun ìjọba fún ní mọ́tò. But I'm managing Nigeria, Oyo State. Tí wọ́n ti rà sí ìpínlẹ̀ Ẹ̀bẹ̀gàmì àlàfíà ẹ̀rọ. Pépà àsínú àbá àsínú olóró wa ti bọ́ ti báyìí. Látàrí ìpín fẹ́lẹ́. Ó fẹ́lẹ́ lẹ́nu, ó ti tún ìgbà kan. Wọ́n máa ń bá a fọ́ ọmọ bẹ́ẹ̀. Èèyàn ìfẹ́lẹ́ bàbá ti ṣọ́ra ọ̀pọ̀ aláṣẹ akẹ́kọ̀ọ́ kápá ìwádìí ilẹ̀ ìkẹ́kọ̀ọ́ àwọn aláwùjọ ìfẹ́lẹ́ ìbálòrò àwọn àṣọ aláwọ̀ ọ̀pá ní òjòwò sí máa tọ́jú ní ìlú iṣẹ́ ìrìn tó ṣe kó tó sáyẹ́lẹ̀ ìfẹ́lẹ́ bàbá àti kẹta òfin òfin. Governor, His Excellency, Governor Seyi Makinde, Dr. NCDC, Ìgbòho Ọ̀yọ́ State, àti ìyẹn iṣẹ́ àdúgbò, ẹ̀yà ti sẹ́tìmẹ̀tì sí Nàfẹ́, gẹ́gẹ́ pé ẹ̀rọ pé ìdìbò àwọn ilé ìpìlọ̀, gẹ́gẹ́ pé gbogbo ọdún parapọ̀, lásìkò pé ilé ilé ìpínlẹ̀ lágbàgbà ní àlàfẹ́ ìṣọ́. Gbogbo àwọn tó bá gómìnà tó bá ń ṣiṣẹ́ adúpẹ́
House of Assembly members, Oyo State, thank you so much. Ajibola Ola Obata, Okoyin government Panastatas, Ajibola Ola Obata. Secondaire. Aṣèwọ́rẹ́ ni alábíkú ìfọ̀nà. MS inauguration. Ọ̀nà ọ̀ṣọ́rọ̀ ni. On the 5th of March. Àjọyọ̀ ọjọ́ karùn-ún oṣù kẹta ọdún 2024, 2024, 2020 achievements, 2020 backlog. Ìlọsíwájú ọkùnrin la àwọn máa ń gbà gbogbo. Ọjọ́ ìdí ojúmọ́ náà jẹ́ ìrẹ́ ní Bàṣẹ́. Ojúmọ́ ọ̀rọ̀ olókùn fi lónìí tó kún gbogbo àwọn tó jẹ́ tiwájú wá. Lọ́nà àkọ́kọ́ máa kúrò. Ìjọba yìí, àwọn tó kún jẹ gbogbo alọ́run. Bẹ́ẹ̀ni fún a máa jẹ́ a máa yọ ní Bàṣẹ́. Ìjọba yìí, ìjọba tó gbẹ níbẹ̀ yìí, àwọn tó gbogbo alọ́run. Federal government wọ́n sọ̀rọ̀ àwọn ìṣòro ní lápáta ní àlàfo ìlà gẹ́gẹ́ bí àṣà Yorùbá tọ́ni tí tariwo làǹkọ́lá kúnlẹ̀ àìmáìmá tó dájú iná tán láfi ṣàkọ́ kúnlẹ̀ àìmáìmá àlàfo ìlà. Wọ́n ní tí tariwo làǹkọ́lá ẹ̀yẹ tó lọ́wọ́ àwọn tèmi tó kọ lórílẹ̀ lójú bá táwọn ní títa ríro làǹkọ́là ó tó bá jiná tán láàbò bá mi ṣoṣo kúrò lábàdàbí àwọn abúlé wọn. Ìjọba rẹ̀ ó sì lórí ìgbẹ́ ọ̀gbìn òkúnlẹ̀ àbáta àwọn àlùbẹ́rẹ́ sí. Ó máa tó fẹ́ gbogbo alọ́run Ajíbọ́lá àbáta gbà wá sọ. Yes. Can management. That is what's going to happen right now. But let's do the first story. Down to the inauguration. Going to happen right now. The best ever. Ajíbọ́lá right now.